téèyàn bá ń jẹun lójú oorun kì í ṣe tó dáa o. Nígbà míì ó máa ń fàfà sẹ́yìn fún yàn. Fáwọn míì àìsàn ló máa ń mú bá wọn. Báwo lọ̀ọ́ ṣe wá yanjú oúnjẹ ojú oorun, kí ló lè ṣe tó ò fi ní jẹun lójú oorun mọ́? Ìbòjú ìgbín yìí ni o nílò díẹ̀. Wàá wá bòjú ìgbín kan ṣoṣo. Ìgbín kan ṣoṣo ni fẹ́nìkan. Tó bá ti rí bòjú ìgbín kan ṣoṣo, wàá ṣí, wàá fi sójú ọlọ. Ó wàá wá ọmọ atare 9 tàbí ọmọ atare 7. Tó bá jọ́kùnrin ni ọ́, ó fọmọ atare 9 sí i. Tó bá jóbìnrin ni ọ́, ó fọmọ atare 7 sí i. Ó wàá lọ̀ ọ́ papọ̀. Ó fi sí gbẹ́rẹ́ kààkà yípo ọrùn. Oníkíní jẹ́ gbẹ́rẹ́ kààkà. Ohun tí mo wí rèé. Ó fi sí gbẹ́rẹ́ yípo ọrùn rẹ, ṣùgbọ́n kò wá pọn dandan kó tó wíní. Ó lè jẹ́ 9, ó lè jẹ́ 14, ó lè jẹ́ 10, kódà ó lè jẹ́ 4, ó lè jẹ́ 5 ni wọ́n fi sí gbẹ́rẹ́ yípo ọrùn rẹ. Ògo tí ń jẹ́ ti Elédùmarè. Báyé bá ń gbóúnjẹ burúkú bọ̀, kán tó tì í bọ̀ ẹ́ lẹ́nu, wàá jí lágbára Elédùmarè. Ó fẹ́ pè wá, nọ́mbà tó lè pè wá sí rẹ̀ 090 65 63 61 84. Lágbára Elédùmarè, eré òde kò lọ́dẹ̀ rẹ̀ o.